Hajar al-Asqalani náà sọ nínú Fathul Bari wọ́n kó ti Ibn Battah wípé al-Imam an-Nasa'i ṣe mistake bí àìsí ghalata an-Nasa'i fabawwaba ala al-hadith faqala al-khutbatu qabla as-salati wa naha ẹni tó bá ń wá gọ̀rọ̀ọ́bà ẹni tó strange kiri báwọn kan ṣe mọ́ ń gbégbé ẹ wo bí àwọn afáà ṣe mọ̀ pé no àdísì tó sọ̀rọ̀ pa ilé mustafado yà ní ó kọjá tí àkan lè rò pé nǹkan míì ni Imam Nasa'i sí bàbá rẹ̀ wọ́n ní gọ́làtọ̀ so kí àwọn aka masáìlú udhiyya àbí sọ́lá wọn ní èrí gan wà wípé a lè ṣe khutba qabla sọ́lá gọ́làtọ̀ ní ó láwá máa ń pè ní shadhu min shawazil ulama àní kàsí khilaf mistake ni shadhun ìṣàwà wà máa laysa hunaka laysa lahu shadhun òsó ní mímọ̀ kìlá tí ò ní shadhun tí ẹni shadhun min shawazil ulama Nasa'i unzur ila Nasa'i yóò máa jẹ́ mistake torí pàwọn sọ pé awwalu ma nabda'u bi wọ́n wá mú àwàlíyà yẹn ní awwaliyatun mutlaqa pé àní kí ló sọ an nusalliya thumma nanhar an nusalliya thumma nanhar ṣe àwọn pé táwọn gbọ́ ìgbẹ̀ ni pé lázìm ṣáà nípa ṣe khutba bí wọ́n ni àjẹ́ wípé khutba ti wá ní ẹ̀wọ́ báwọn ṣe gbọ́ yìí alimamu Ibn Battal sọ pé ẹ̀rí pé Ibn Battal wọ́n sọ pé ẹ̀rí wípé Imamu Nasa'i ti gbàgbé wípé Lárúbáwá máa lo ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tó ti túmọ̀ sí pé nisbi ni wípé ba'da madha ba'da salat láti khutba pé wọ́n fi mention khutba níbẹ̀ hadith Anas bin Malik hadith yìí náà jẹ́ àǹfààní pé Ànábì sallallahu alaihi wasallam ó ní wa man fa'ala dhalik ẹni tó bá ṣe bẹ́ẹ̀ faqad asabat sunnatana ẹni náà ti ṣe déédéé sunna wa ó kírun ó pẹ̀ran ó yí gbogbo ẹran ẹ̀ kí ní kan bẹ láàrin méjèèjì kí ló ṣe kí ní ó ṣe khutba ó lè jẹ́ pé ara tó jẹ́ kánàbí sọ bẹ́ẹ̀ ni wípé khutba iṣẹ́ ọ̀ràn yẹn lé wa lórí jọ Eid khutba iṣẹ́ wájib lé wa lórí jọ Eid so kó má jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam gbé sípò kí ni ipò sọ̀lá wa yani an-nahar so kámọ́ la lọ ka Nasa'i kámọ́ la sọ pé akẹ́lẹ́ mọ́ gbẹ̀tọ̀ jọ àwọn èèyàn láìkí tó bá strange olóòsì mọ́ sábà bá ìsìn jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹjọ́ tó tó lọ́wọ́n ẹ jẹ́ ká mójútó agbárin lọ́wọ́n ṣe dáadáa fún wa jazakumullahu khairan so sáré ok ya question yìí ìyàwó mi rí lọ láti mi rí answer so ẹ̀sùn pé dídùn àti sọ pé láì sí illa rabbun nar ó wá béèrè wípé àwọn ìgbà mìíràn tó yẹ pé bóyá ẹ̀wà táwọn bá fẹ́ sà bóyá àwọn ti ṣe ẹ̀wà àwọn ti ṣe dé sáré so àwọn kòkòrò tó máa wà ní ẹ̀wà tó jẹ́ pé wọ́n bá sà gan wọn ò ní èrè sà wọ́n padà dá sí orí iná bẹ́ẹ̀ ní pẹ̀lú àwọn ọkùnrin ẹ̀ wọ́n sì máa kó wọ́n rìn gan tó bó ti máa jiná náà yẹn tó máa pa òun náà máa pa mọ́ ìjọba yẹn pé ṣé èèyàn ti ṣẹ̀ṣọ́ jazakumullahu khairan mas'ala ńláńlá ni mas'ala tí wọ́n béèrè la yu'adhibu bin-nari illa rabbun nar ẹnìkan kan ìfi iná fìyà jẹ́yàn fi Ọlọ́run ọba tó dáná hadithi yìí ń tọ́ka sí àánú Ọlọ́run ọba lẹ́dà subhanahu wa ta'ala lórí àwọn ẹrú ẹ̀ gbogbo lèyàn ṣe gẹ́ẹ̀tẹ̀ pé àánú ló tọ́ka sí bó láṣe gẹ́ẹ̀tẹ̀ pé àánú ló tọ́ka sí torí pé àwọn tó fẹ́ fi ìyà náà jẹ àwọn nǹkan míì wà tọ́lọ́run bá tọ́ àná lẹ̀ láyé ká lè jológbò sínú náà ká lè jọran sínú náà wọ́n àwọn àfá pín alhayawanat sọ́nà mẹ́ta kí n kàgé kúrú wọ́n ní sẹ́rí àwọn hasharat ìyẹn ni àwọn kòkòrò wọ́n máa ń pa àwọn bí hasabi bó bá ṣe gbà àwọn hasharat wọ́n máa ń pa wọn bó bá ṣe gbà ní lódodo ní hadith wọn ní Sahih Muslim
tánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ẹnìkan wà tí kankan ó jẹ́ kankan wá sáwọlé àwọn kankan yòókù ó wá sun gbogbo wọn mọ́bẹ̀ wọ́n ní fa awha Allahu ilayhi pé li ajli namlatin qatalta an-nam yusabbihna torí námlà kan sì pa gbogbo àwọn námlà tí wọ́n ṣe tẹ̀sbí fèmí Ọlọ́run àmọ̀ bá wọn pé tẹ̀sbí wa ṣùgbọ́n wọn ò bú níbẹ̀ wípé kí ló tó fi jẹ́nà ló fi ṣe ìmọ̀bóyé wa ní tá ń bú fún ní pé má pa wọn báyẹn pé gbogbo àwọn nǹkan báyìí náà ni wọ́n ń ṣe tẹ̀sbí fún Ọlọ́run bá so àwọn àfáwà ní ọ̀nà táwọn máa fi bá àwọn àṣàrá ti lò ọ̀nà mẹ́ta ni in tó bá láǹfààní kámù kálù fáǹfààní kásì mọ́ wèsì ọ̀nà bó sì kó mọ́ wèsì ní tata wọ́n máa ń jẹ tata Ànábì ní sallallahu alaihi wasallam uhilla lakum maytatan wa daman ẹ̀jẹ̀ tí ó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ innama harrama alaykumul maytata wa dama wa lahmal khinzir so ẹ̀jẹ̀ méjì kan wà tó tọ́ ẹ̀dọ̀ bí ẹ̀jẹ̀ náà kà sí àti fùkù tó tọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ni maytatan òkúńbete méjì kan òkúńbete inú odò ó ti gbé inú odò wal hillu maytatu bẹ́ẹ̀ náà ni òkúńbete tata jarad wal jarad náà àwọn afáàkọ́ ní kíkọ́ ní jókúńbete wọ́n ní ma kharajat anhul haya biduni zaka gbogbo tẹ́mi bá ti bọ́lẹ̀ lára rẹ̀ tí wọ́n sì jú ọwọ́ mẹ́ta ó wà lára tàbílẹ̀ àlejò èèyàn orí pípa rẹ̀ èèwọ̀ ni àbí pípa rẹ̀ èèwọ̀ ni èmi ó sì bọ́lẹ̀ lára rẹ̀ biduni zaka wallahu ta'ala a'lam ó dẹ̀ pé ara ọ̀rọ̀ náà ni pé Ọlọ́run tó kọ̀ fún wa láti pa èèyàn illa bi haqqil islam àbí tó ní pé wọ̀ ní kájẹ gbogbo ara ń tàà fi mẹ́rin tàjà tí tàjà mú tọ́lọ́run bá ti kọ̀ fún wa pé ẹ gbọ́dọ̀ pa ó ti dé wọ̀ bí ọ̀pọ̀lọ́ gbogbo tán bá ti sọ pé gbogbo bí tẹ́ bá ti rí ẹ pa ó náà tó ti dé wọ̀ bí eku tí ẹ bá pe eku yóò gba ládá lọ́tọ̀ kò pa eku yóò tún gba ládá wípé fòwé ìsìnkọ̀ lànà bí pé wọn sallallahu alaihi wasallam bẹ́ èèwọ̀ ní kéèyàn jẹ òkú èèwọ̀ náà ní kéèyàn jẹ jù lọ́nà bí ní ká pa òun náà àwọn ọkọ̀ ìdá pẹ̀ so àwọn àṣàrà tí ẹ ń kọ́ tó bá ń ṣàǹfààní wọn ní ká mú ká lò èyí tí ò bá ní aburú kankan tí ó bá wa láti lè fílẹ̀ àmì tó bá ní ìnira kan wọn là lè pa àlá ayé hálà tó bá bá wọn àfinà lè ní o ajínkankan ní o wọn ò kó sínú in tó ní ẹ̀mí ńlá gẹ́gẹ́ bí àwọn ìtẹ́jẹ̀ ń sàn lára wọn tó ní àlè fìyà náà jẹ gbogbo tó bá ti lẹ́jẹ̀ dámù sáyílà lẹ́ra rẹ̀ àlè fìyà náà jẹ bí ẹran àlè sún ká tó pa ìwọ ni Allahu a'lam ó tọ́ kéèyàn fi oògùn ẹ̀fọn kéèyàn fi pa oògùn ẹ̀fọn dànù bẹ́ẹ̀ náà ni èèyàn lè fi iná èèyàn lè fi rọ́ wọn sí kan Allahu ta'ala a'lam àmìwọ̀n ìbéèrè nígbà tí ó ti sí alaykum salam ọdún o tí wọ́n máa ń lo ìbọn ok àwọn tán wo yẹ̀pẹ̀ ṣé wá lè ṣe kiri ṣé wọ́n lè báyàn pa ẹran tawarru'an kò dá kíyàn jẹ́ wọ́n báyàn pa ẹran ṣẹgẹ́tẹ̀ tawarru'an wíwo yẹ̀pẹ̀ pín lóríṣiríṣi ní ìdájọ́ àwọn kan wà kèfèrí ni wọ́n mọ́tòlọ́pọ̀ àwọn kan àwọn èjì kèfèrí fásitì ni ẹ̀lẹ́ ìkòwò kankan ìkàn fọ́pọ̀lọ́ ìṣẹ́rẹ́ fásitì tó lẹ́yìn sí wá mọ̀ wọn náà bí jẹ́ pé al-ikhraj min al-islam shadid man thabata dinuhu bil burhan la yukhraj minhu illa bil burhan mithli ó sì dáa lójú pé mùsùlùmí ní ó gbọ́dọ̀ dáa lójú náà kó ti kèfèrí tó wá ti di ká mọ́ kírun lẹ́yìn rẹ̀ kò ní ìdíkó di kèfèrí ká tó mọ́ kírun lẹ́yìn rẹ̀ kò ní ìdíkó di kharij min al-millah ká tó mọ́ kírun lẹ́yìn àìmọye àwọn reasons tí àwọn afọ́dí ọmọ tí lápẹẹrẹ kìí ṣe kèfèrí àwọn àníkírun lẹ́yìn ọmọ tí fi hálàtì sùkánì ó dà kìí ṣe hálàtì sùkánì àlè èèyàn ní ìmáà so yẹ wa so ká sọ pé ṣó lè bá pẹ̀ràn àníjó bá pẹ̀ràn but àti ìsọ pé wọ̀bí dhalika ó di káfìrú al-kharij min al-millah so yẹ wa báwọn torí pé wọ́n pín fásitì bẹnu wọn káfìrì bẹnu wọn àwọn tó ń ṣe tààtì jinn tí wọ́n sì ń ṣe isti'ana pẹ̀lú wọn ala wajhi ya'budunahum
fahum kuffar bẹ́ẹ̀ náà àwọn tó ń ṣe ìdíáwò ilmul ghaib ìdíáwò mutlaqa báyìí sin àwọn lè mọ àwọn kọ̀kọ̀ tánà bí sọ pé la ya'lamuha wọ́n di kèfèrí min babi annahu raddu ala Allah wa raddu ala rasulillah àmẹ́jì kan fi orí àwọn èèyàn ṣe rí pé orí nǹkankan náà sì mọ̀ ní kankan nígbà wọn tí ó jẹ́ ó ní ẹmú tẹ́sùwá kan ẹmú kan a sì mú ó ní ààbọ̀mọ́ yìí gbogbo àwọn ilé fásitì ni wọn pòkí ni wọn so kò dáná kájẹ́ pòkí bá pẹ̀rẹ̀ so à ní jí ó bá pẹ̀rẹ̀ ó kà ṣe tafsir níbi ìdájọ́ wọn ni wallahu ta'ala a'lam àmì wọn tó pẹ̀jù zọ́kùn alaikum salam ó máa ní question yẹn òye ẹni tí ó ṣiṣẹ́ nílùú kan bóyá UAE ok yóò máa san owó yẹn padà ok yes àyẹ̀rọ mú sírù níbẹ̀ yẹn ó ti dẹ́ tí ìdẹ̀kùn bá nírú hálà tó wà yóò pẹ̀ràn because owó pé ó ń dáwó padà ìmí pé kìí ṣe owó kankan sí wọn lọ́wọ́ so mú sírù nínú hálà yẹn gbogbo ẹni tó jẹ́ pé kò lówó lọ́wọ́ báyìí cash ṣùgbọ́n ó rò kan pé àrí kankan san sálárì mi ṣàgẹ́tẹ̀ èèyàn ṣiṣẹ́ ó ń gba 700,000 ní sálárì yóò wà rẹran 300 wọn àti wà san sálárì 26 of every month náà san sálárì rẹ̀ wọn àti san sálárì á sì sọdún 27 so wá lè yá 300 kó rẹran kankan irú yẹn lè yà náà mọ́sírò ní so irú ilé mọ́sírò náà lẹ́tẹ̀ sọ yẹn wọ́n gbé lọ lóògbó ìsanwó lọ́wọ́ ìka ẹmọ́ yí wọ́n bẹ́tọ̀ gọ̀rọ̀ wa gan táà ń sanwó táà ń rẹran bí wáyé ọlọ́run kò ṣàánú wọn náà alaikum salam fi torí kó ní ìṣkàl náà làwọn afáàṣì máa ń gbójú pọ̀ rẹ̀ torí pé hadith tẹ́sọ ní ìṣkàl làwọn afáàṣì máa ń gbójú pọ̀ rẹ̀ pé àwa mẹ́wàá fi riwayat Abdullahi ibn Abbas wọ́n ní ìṣkàl wallahu ta'ala a'lam ó takò hadith Jabir ibn Abdullah tó ń wà ní Sahih Muslim wallahu a'lam Allah ikú Allah akbar salati Allah akbar okay àwọn tí wọ́n ń gbé àwọn ìlú ẹ jẹ́ ká pín àwọn ìlú kan wà tí àti lè pẹ̀ràn fún ààrẹ tí sì sí Nàìjíríà náà bí wọ́n gbé kódò wà yóò pẹ̀ràn fún ààrẹ so àwọn tó bá yẹ pọ́n gbélú mi tí ìṣe Nàìjíríà tó wá tí time difference bá wà ìjẹ́ kí wọ́n pẹran fúnra wọn ló dájú àbí kó fi ránṣẹ́ sílé kán pa fúnra wọn ló kọ́kọ́ dájú náà kán pa ẹran fúnra wọn ló dájú àkọ́kọ́ ittiba'an lis-sunnah Ànábì ní máa pa ẹran fúnra rẹ̀ alayhi salatu wassalam ẹran rẹ̀ ìfà kan gbé ọ̀bẹ wọn báyìí kan gbélé lọ́rùn ọ̀nà àbábí ní kìí sẹ́sì kí ní ibi pa nǹkan ẹlẹ́mìí tèmi man huwa khairu minka a máa pa nǹkan ẹlẹ́mìí tó bá tọ́ ìṣe ìsìnjá ẹgbẹ́ ìgbà ìgbà Ànábì ó dù alayhi salatu wassalam taqarruba ila Allah now ní àwọn bòmí ò lè rẹran pa fúnra rẹ̀ tẹ́lẹ̀ ìdí ó ṣe ni pé yóò ní pé wọ́n ní kọ́ gbé lọ bí kan wọ́n pẹ̀ràn bó làwọn ó ṣe pa ẹnìkan pè mí láti UK tó béèrè question ẹ̀ bẹ́ẹ̀ ṣe pa Mazhab Shafi'i ni mo fi ṣèdájọ́ fún ẹ̀ bẹ́ẹ̀ ṣe pa ni wípé tí wọ́n bá ti kírun nínú ìlú àsìkò tó mọ̀ pé ti kírun tán ló fún wọn pé kán bá ẹ pa ẹ bá mi pa ẹran tó bá di 12 wọ̀ pé ti kírun by 9 tí wọ́n bá wá kírun yẹn by 12 fọ́ Mazhab Shafi'i sọ pé ajizat so wal qawlu bihi sahih ṣe tó rí wáyé àwọn ní hifadhan ala waqti du'a laysa ala mujarradi salat wallahu a'lam so nírú bí ibi tẹ́ẹ̀tì rí pé ká mọ̀ nípa àwọn mọ̀dáìbù mọ́ ń sábà wọ́ torí pé kìí ṣe pé ìfẹ́ inú ni wọ́n fi mú fíkùn tó wọnú nígbà míì èyàn lè wá rí pé lẹ́rẹ́rí mi tó strong jùlọ wà bí so àmọ́ tí ẹran bá wà Nàìjíríà táwọn wà ní UK lápẹẹrẹ
ẹ má jà lọ UK cause time yẹn súnmọ́ ránṣẹ́ ẹran wà Nàìjíríà àwọn wà ní Canada about 7 hours difference or 6 hours difference the case may be state wọn tún máa yàtọ̀ síra wọn now èwo ni wọ́n lò ibi tẹ́ran bá wà ni wọ́n lò mazhab Shafi'i tó sọ wípé laysa li'tibar an yusalliya al-muzakki ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ gangan kìí ṣe li'tibar pé kò ṣe kí ni ó ti kírun al-i'tibar kí wọ́n ti kírun nílùú tẹ́ran wà ìmọ̀ bóyá yíwa ìlú tẹ́ran wà kí wọ́n ti kírun àhà tán bá ti kírun nílùú tẹ́ran wà wọ́n pẹ̀rẹ̀ ó sì ti bá dáadáa rẹ̀ èyí tẹ̀lá owó bá máa ti kírun nílùú táwọn wà i'tibaru ní fẹ́ràn condition ẹran kìí ṣe condition tó fẹ́ pẹ̀rẹ̀ ó ní pé ìlú tẹ́mi wà wọn tí wà kírun àwọn tí kírun wọ́kọ́ ọ̀pá náà fẹ́ pa ọlọ́ni tó wọ́n pa ọ̀ ẹran rẹ̀ ni wọ́n fẹ́ pa sóbi tẹ́ran bá wà ní gbàdájọ́ ẹ̀ Allahu ta'ala a'lam سيجادوا إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته آمين.